Ṣé rí kánàkò nǹkan tó ń ṣiṣẹ́ lára èèyàn àwọn ṣáṣẹ́ rẹ̀ wọ́n máa ń kẹ́mi kúrú ni. Ògùn àtọ̀sí wà o. A fẹ́ kẹ́ ẹ fún wa ní àlékò ta pọ́npọ́n. Òní kókó ń du àgbọn òní bí. Ẹ sì máa yọ owó àgbọn. A máa yọ àgbọn náà kó àṣì àgbọn náà kókó ń du ẹ̀ là máa gbú. Okú ẹ̀ máa bọ́bá tùlà yọ ẹ wá jí lára okú ẹ̀ máa rìn okú ẹ̀ múlẹ̀. A máa rìn mọ́lẹ̀ ni bàbá àgbàlagbà. Ẹ lọ pa èkó àpàlámbẹ́ kẹ́ ẹ kónú pọ̀ kẹ́ ẹ sè kẹ́ni ẹ máa mú gẹ̀gẹ̀ yẹn kú ń bẹ̀. Àrùn kò gbóògùn. Bàbá ṣé lóòótọ́ láàrùn yẹn ò gbóògùn lóòótọ́ àbó gbóògùn oògùn ẹ̀ wà. Tó bá tẹ́yìn kan bá ń ṣe òun ẹ pé kó lọ wá àrùn ọ̀pẹ̀. Tó ń jẹ́ àrùn kò gbóògùn yẹn. Gbogbo ẹ̀ ń kọ́ bẹ́ẹ̀ tọ́ dànù àṣùdà. Tí a bá rí ohun tí ó ṣe wá láǹfààní àbí tí ó tún àgọ́ ara wa ṣe pàápàá jùlọ oògùn ìwòsàn àfi kí á débẹ̀ kí á gbà kí á sì yàn dẹ̀ fún yín tó yányán. A dé ọ̀dọ̀ bàbá tí wọ́n ń pè ní olórí gbogbo ọdẹ Yewa pátápátá bàbá Ọ̀sọ́lọ̀. Ní báyìí ẹ jẹ́ ká lọ gba àwọn oògùn ìwòsàn tí ń ṣara lóore ní ìlú Ṣàwọ́njọ lọ́dọ̀ Alhaji Kébé. Ní Alhaji Jimoh Ọláhànmí Ọ̀sọ́lọ̀ Ṣàwọ́njọ. Kánàkò oògùn tó nágbára ni o. Ṣé rí kánàkò nǹkan tó ń ṣiṣẹ́ lára èèyàn àwọn ṣáṣẹ́ rẹ̀ wọ́n máa ń kẹ́mi kúrú ni. Torí pé ní ìsinyìí bá máa lọ sí Àbújá nísìnyí tí n bá ti gbé lò ó tí a bá gbé machine bíi kí tó dé Bùgílà mo ti dé Àbújá. Àwọn sábà yẹn ń ṣe wọ́n máa ń kẹ́mi kúrú ni. Ẹsẹ̀ ni o kò ní wọ mọ́tò kò ní ẹsẹ̀ máa fi rí tọ́wá ìgbésẹ̀ kan wáyé ìgbésẹ̀ kan so ó ju bíi sí Bùgílà lọ. Ní bó ṣe máa rìn. Ìgbésẹ̀ kan so àyè ó ti kọjá Àlàrò ìgbésẹ̀ kejì ó ti kọjá Pápá ìgbésẹ̀ kẹta ó ti kọjá Ìṣàgámù. Bàbá ṣé oògùn àtọ̀sí wà tó dájú tó yẹ pé táwọn èèyàn bá lò wọ́n á tún yan Ọlọ́run lógo sá. Oògùn àtọ̀sí wà o tó bá tí yẹn bá kó tó máa lò wọ́n máa àmàlà wa Ìgbò Ṣàpó. Ìgbò Ṣàpó. Àti ẹ̀gẹ̀dẹ̀ àbáláyé dúdú. Ọ̀gẹ̀dẹ̀ àbáláyé dúdú. Ṣúgà oníhóró àti ẹmu ọ̀pẹ lọ́mọ kan àgbo yẹn tó bá kó ẹ̀gẹ̀dẹ̀ dúdú yẹn á rẹ wẹ́wẹ́ sínú ike kan àwa kó ṣúgà sínú ẹ̀ àkógbò Ṣàpó ẹ̀ sínú àwa lọ ẹmu ọ̀pẹ làwọn ṣomi ẹ̀. Ni wọ́n máa fi rẹ́. La máa fi rẹ́. Báwo wá ní lílo ẹ̀? Wọ́n máa mú ní gàárì kan mọ́ gbogbo kílẹ̀ ló máa ṣú dànù pátápátá. Ó máa ṣú dànù. Ṣọmúròrò à ń pè yẹn. Ṣọmúròrò ni. Bàbá. Àràbà ẹ pé lóyún ọmọ á dìde. Bàbá ṣóògùn ṣọmúròrò wà sá. Àwa. Ẹ dákun ẹyọ ń dá ẹ fún wa sá. Ṣọmúròrò bá ń dà yẹn láàmú kọ́ lọ jáwé bùnbùnmù 9. Ewé bùnbùnmù 9 okun pọ̀tù á sè é tó bá ti sè é tán á fún 4 fọ á máa mú kan á fọ bí á jùlẹ̀ á tún mú kan á tún fọ yìí á tún jùlẹ̀ á mú á ṣe wáyé á jùlẹ̀ á tún mú kan á tún ṣe wáyé á jùlẹ̀ á tún mú kan á fún 4 ṣe léyìí á fún 4 ṣe léyìí ìka tó kù yẹ á fún ṣe méjì á ṣe wáyé. Ṣé ẹ̀kan ṣo ló máa lò? Ẹ̀kan tó kọ́ ọjọ́ 5 máa fi ṣe. Ọjọ́ 5 tó bá èyí tó kọ́kọ́ sè yẹn sà ṣé á dà yẹn lò? Kò ní dànù ìkankan náà ṣe owó ẹ̀. Ó kàn máa tún un sè. Bó bá ti ṣe tán bó bá di ọjọ́ kejì kó gbé kan náà bá ti gbóná díẹ̀ àti òṣè bẹ́ẹ̀. Ṣé èèyàn máa bomi sí ewé? A máa bomi sí ni o. A fẹ́ kẹ́ ẹ fún wa ní àlékò ta pọ́npọ́n tẹ́lẹ̀ bá bá ọmọ kan ní ó ti yé yìí ó súná bolẹ̀ káríran. Kókó ń du àgbọn. Kókó ń du àgbọn. A máa ṣí àgbọn kó nù ẹ̀. Kí ni iṣẹ́ ò yẹn? Ló mú àgbọn mọ fún ewu lẹ́mú àgbọn. Ló wà ní ẹ̀. Ọ̀sọ́lọ̀ bàbá. Mo ti gbé omi inú ẹ̀ mú wá. Ó rí. Òní kókó ń du àgbọn. Òní bí.
ẹ sì máa yọ owó a máa yọ àgbónú ẹ̀ kó àṣì àgbónú ẹ̀ kókó rẹ̀ là máa gbú a máa wẹ́lẹ́wẹ́lẹ́ a máa kúnú agbada la máa fata a máa jó tá a bá jó tán kẹ́ni máa fọ́kọ̀ mọ́ta kọ́fọ́ sí lò pàwọn ni kó máa fọtí lò. kó máa fọtí lò. ṣé nígbà tó bá fẹ́ múlẹ̀. ẹni kó dàtí ó bá ti jó tó bá ti tó wà lọ́rẹ́ kó bu ẹ̀ kó lò wá ẹ̀ kódà okú ẹ̀ máa bọ́bá tùdà yìí ẹ wá jí lára okú ẹ̀ máa rìn okú ẹ̀ múlẹ̀. a máa rìn mọ́lẹ̀ ni bàbá àgbàlagbà. àwọn kan wà wọn tí ì dàgbà púpọ̀ àwọn ẹlòmíràn náà dẹ̀ ti dàgbà wọn á ní ojú àwọn ń wò bàìbàì àwọn ò lè kàwé dáadáa. bàbá àwọn tí ò lè kàwé dáadáa tójú ń ṣú yẹn ẹ jẹ́ n sọ pé ojú tó ń ṣú bàbá ṣé nǹkan kan wà nílẹ̀ Yorùbá wa yìí téèyàn lè lò sí ojú tó ń ṣú. ṣé lójú ṣíṣú yẹn. bẹ́ẹ̀ ni sà. kí gbòǹgbògi kan wà gbòǹgbò inágúnko. gbòǹgbò inágúnko. 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 ok gbòǹgbò inágúnko. o. àwa mu ìsàn ìkúrẹ́ epo gbèsè yẹn fún mi adẹ́dẹ́ yọ ọ̀dẹ̀dẹ̀ rẹ̀. ìsàn ìkúrẹ́ epo. ẹ máa fún hàn ẹ̀sìn. abu sí akóńgbò abu ìsàn yẹn sísàlẹ̀ sínú kò pọ́tù kan àwa kóńgbò gi ẹ̀ sórí ẹ̀ á sè a máa fọ orí yẹn àtòjú àwọn fojú ìwé ẹ̀kọ́ ó wọn fọ orí ẹ̀ sójú ẹ̀. wọ́n á sè é ni gbogbo yẹn àti eléyìí wọ́n máa sè é. wọ́n máa sè é a máa fọ orí a máa fojú ẹ̀. a máa fi fọ orí mọ ojú ẹ̀ lẹ̀. bàbá àwọn kan wà nílùú èbó àwọn kan dẹ̀ ń bẹ ní Nàìjíríà bíi náà tó jẹ́ pé eegun ló máa ń ro wọ́n bóyá arúmọlé eegun ni o bóyá rọ̀ọ̀gùn ni o eegun á máa sán wọn á máa ro wọn kò ní jẹ́ kán gbádùn ara. gbòǹgbògi kan à ń pè ní kí la ní pè gbòǹgbògi. ká tó ṣe tán rántí ìyẹn ẹ̀jẹ̀ á béèrè méjì tó kù pé ẹni tí gẹ̀gẹ̀ mú lọ́rùn àbí tí ò tí ì yọ àbáṣe oògùn ẹ̀ wàsà. ẹ lọ pa èpo àpàlámbẹ kẹ ẹ kónú pọ̀ kẹ ẹ sè kẹ́ni ẹ máa mú gẹ̀gẹ̀ yẹn á kúrò níbẹ̀. á kúrò níbẹ̀. kò ní jáde mọ́. kábíyèsí Ọlọ́run. igi ọ̀hún ní gbogbo rántí. ẹsẹ gbogbo ọ̀hún. pàdé ọ̀rọ̀ bàbá wọn ti gbé e dé. bàbí èyí tí à ń béèrè lẹ́ẹ̀kan fún rọ̀ọ̀gùn àbí arúmọlé eegun yẹn ẹ mọ̀ pé tó tutù bá ti wọnú ara inú eegun ló ń lọ. bàbá ẹ fún wa níṣẹ́ ẹ̀sà káwọn tó lọ gbọ́ṣẹ́ ibi tàkẹ́ wa. kẹ́rí igi ọ̀hún wọ́n lè rí ra wọ́n wá gbòǹgbò ẹ̀ ọtí ni wọ́n fi sè ọtí ògógóró ni wọ́n fi sè tó bá ti kó gbòǹgbò ẹ̀ sínú pọ́ǹtù wọ́n á tú ìgbògbóró kan sínú ẹ̀ wọ́n á gbé kaná ṣẹ́yìn gáàsì ni ògógóró yẹn tó bá máa tóbi ìṣẹ́jú márùn-ún á ti kún sọ kanlẹ̀ kí wọ́n tú ìgbò kan kù sí kó wà ń bẹ̀ wọ́n máa wá egungun ojúgun adìyẹ àkókò adìyẹ. ojúgun àkókò adìyẹ ẹsẹ̀ ibi àkókò adìyẹ wọ́n á gé wáyé. ibi yìí àkókò adìyẹ àbí. ihò wà nú ẹ o orí máa fi mú ewé yẹn. òun náà máa fi mú a jẹ́ pé ṣìnáàpù méjì náà máa lò pẹ̀lú ẹ̀. ògógóró ọtí ìbílẹ̀. ọtí ìbílẹ̀ ògógóró òun náà máa fi tán bá ti kó ìgbòǹgbògi ẹ sínú pọ́ọ̀tù fún túgò kan sínú ẹ̀ fún gbé kan náà tó bá ti hó tó bá di pé máa gbẹ wọ́n tú ọkàn kù sí wọ́n sọ kanlẹ̀. kí ẹ náà fi gbóná pẹ̀lú ẹ̀. o kó gbóná pẹ̀lú ẹ̀ tó bá ti bù sínú kọ́ọ̀pù wọ́n á mú kíní ìwé ojúgun adìyẹ wọ́n á fò tó wọ́n á máa fà bíi kíní tí a fi ń mu tí. bíi straw. tí a fi ń mu tí wọ́n yà wọ́n fà á nìyẹn. kábíyèsí. ara rírun yà kúrò mbẹ. bàbá àníwáyé ti. bàbá ẹ̀yin náà ti gbọ́ àwa náà ti gbọ́ gbogbo èèyàn ló mọ̀ pàápàá jùlọ nígbà tó tiẹ̀ fi ń jà rànràn nípa àrùn kògbóògùn éèdì náà ń bẹ bàbá ṣé lóòótọ́ láàrùn yẹn ò gbóògùn lóòótọ́ àbó gbóògùn oògùn ẹ̀ wà. éèdì kí ni ó pè léèdì. àrùn kògbóògùn náà máa ń pè. àrùn tó ń pariwo ń gbà ń pé tí èèyàn bá gbógun sùn kò lè ṣe é wò òun ẹ̀ máa kú. tó bá tẹ́yìn kan bá ló ń ṣeun ẹ pé kó lọ wá aràn ọ̀pẹ
Èwo ni àrùn ọ̀pẹ sà? tó wà bí alábàáwọn wọn máa ń. Ok, bí èpo ara ọ̀pẹ. Èpo ẹ̀kọ́ èso tí ó di kọ́ nìyẹn. sọ́wọ́n pé bá ń kọ̀pẹ kìíní kan wà nù ẹbí ọwọ́ alábàáwọn. ta máa ń sọ pé àrùn ọ̀pẹ ló jẹ́ wà alábàáwọn. àrùn ọ̀pẹ jọ wà alábàáwọn. àrùn ọ̀pẹ yẹn tó bá ti yọ kò yọ tàbí ó jábọ́lẹ̀ ó máa ń jábọ́lẹ̀ o. wọ́n bá kún fún náà báyìí. kọ́ fi ṣe kí ni? kó ń gbénú ná. ok. tí iná bá ti mú àrùn ọ̀pẹ yẹn kó ń gbé kó wọ́n lọ gbé sínú agbada kan kó máa fúnra ní máa kẹ̀ ń bẹ̀ kí kó máa gbélé náà. tí iná bá ti mú fúnra ló máa kẹ̀. adé eru yọ̀bá dà yẹn kó máa fọkọ̀ mọ́. Eru tó bá dà yẹn. kó máa bu ẹ̀wọ́n máa ti bù díẹ̀ nú ẹ̀ bí síbì kan ẹ̀kọ́ gbóná kó ń pò pọ̀ mọ́ kó máa mú. kó máa mú. tó ń jẹ́ àrùn kò gbóògùn yẹn. gbogbo ẹ̀ nǹkan bẹ́ẹ̀ àtọ̀dànù aṣùdànù. gbogbo tó wà lára ẹ̀ àtọ̀dànù. aṣùdànù. ẹ ṣeun bàbá àgbáyé adalẹ́sà. lágbà Ọlọ́run nínú ọdún tá a mú lọ yìí gbogbo ohun jẹ́ ìbànújẹ́ kò ní sọ́sẹ́ ní kankan wa. àmín. àásọ̀pọ̀ ọdún láyé. àmín. ọdún kan 200 ọdún la máa ṣe o. àmín. àmín. àní ṣàbámọ̀. àmín sà. àní tọrọ jẹ. àmín. gbogbo ẹni tó ń gbọ́ mi ní gbogbo Nàìjíríà àgbà ńlá ayé àdójúkọ òun kò ní ṣòro. àmín. àmín. gbogbo tó bá dáwọ́lé àṣẹ ó ní máa jẹ́ fún wọn. àmín. gbogbo ẹni tó bá ti ń dunnú fún ẹ Ọlọ́run á dunnú fún òun náà. gbogbo iṣẹ́ tó bá ti ń ṣe àṣẹ orí ló máa jẹ́ wọn ò ní ṣàṣetì wọn ò ní má mú gbọ́ ogun ilé ìyá ogun ilé bàbá kò ní jẹ́ nìkankan wọn. àmín. àmín. wọn tó bá dáwọ́lé àṣẹ orí ló máa jẹ́ fún wọn. ọsọlọ ṣàwùjọ Jímọ̀ Ọláhànmí Aláàjì Kébé ìlú ṣàwùjọ Ẹ̀gbádùn.